congratulations àmọ́ pẹ́ wá. Congratulations àmọ́ pẹ́ wá. Congratulations àmọ́ pẹ́ wá. Olóríire ò àwa bá ọ̀yọ́ o. Congratulations àmọ́ pẹ́ wá. Congratulations. Congratulations àmọ́ pẹ́ wá. Congratulations àmọ́ pẹ́ wá. Olóríire àwa bá ọ̀yọ́. Arẹwà pèrègèdè ojúmọ́ ti mọ́ ọ̀yẹ́là lónìí. Adúpẹ́ ọjọ́ tá a bọ́mọ ológo tó ta gbogbo ayé yọ ló pé Evangelist Ọláìdé Amosu ńlá bí láyàjọ́ òní ní gbogbo olùṣẹ́ mìtìtì. Ǹlẹ́ o òjíṣẹ́ Ọlọ́run alààyè táyé ń fẹ́. Àpáta pààrà ti da gbogbo aṣebilẹ́kùn. Ògo rẹ tó tàn yìí ò ní wọ̀kùn. A ti dúpẹ́ ọpẹ́ òtán o. Ọpẹ́ la ṣe fọ́bọ ọlọ́pẹ́ tọ́pẹ́ yẹ tí ò jẹ́ káyẹyẹ rẹ̀ ó di yẹ̀yẹ́. Happy birthday to you. Ẹni ọ̀tọ̀. Today is a special day for you and you deserve special wishes. Ó ti yá Evangelist Ọláìdé Amosu. Ìwọ ló lóríire òní. O lè máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ kò sí fòyà. Ǹlẹ́ o ògbóǹtagì nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run táyé fẹ́. Evangelist Ọláìdé ẹni ọ̀tọ̀. Bàbá orí òkè májẹ̀mú ìyípadà ọ̀tun. Ìwọlé ní àbátà káfíńrà tùpà lọ́jọ́sí. Tó wá dẹni tí gbogbo àgbáyé gbé wò. Ọmọ Amosu o. Ìwọ ti gòkè òní jábọ́. Ibi gíga láyé rẹ òní rẹlẹ̀. Ọlọ́jọ́ bí òní. Evangelist Ọláìdé Amosu. Ìwọ́ládé orí òkè tí òjò tẹyẹkẹyẹ ni wọ́n fi ń pé ẹ máa yọnu sẹ́ni ọ̀tọ̀ tó ń ṣọjọ́ bí lónìí. Ó gbọ́ ta ló sọ pé kò kọ̀kẹ́? Orí Ọlọ́run láyé Evangelist Ọláìdé Amosu ó kọjá OPP tó pọ̀ pa. Ó yá o ọmọ wọn ní gbọ́kọ̀bí. Ìwọ lọmọ gbọ́kọ̀ yẹ́yẹ́. Ọmọ ìdó wìnìwìnì nígbò bá tẹ̀. Ọmọ ìdó ènìyàn má ṣèdó ẹranko. Ọmọ akínigbó ń bí ẹni ẹ̀yìn ń dùn. Ẹ̀yìn ò dùn ọ̀tá ẹ̀ ni ò fẹ́ kí. Ọmọ afẹ́bi sínú kò jẹ́ àwọn ni wọ́n kí lé bàbá tó bí yín lọ́mọ. Ibẹ̀ yìí lọ máa dìjà sínú pètè ẹ̀rín. Ọmọ olódò lẹ́yìnkùlé ni wọ́n kí lé bàbá tó bí yín lọ́mọ. Ọlọ́jọ́ bí òní o. Evangelist Ọláìdé Amosu. Tó bá ń gbọ́ kíkì yìí, gbogbo olólùfẹ́ rẹ tó fẹ́ dénú ni wọ́n ń pè é.